ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́. Bó ti wà látètèkọ́ṣe ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì mọ rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́, ó tu ọkàn mi lára, ó mú mi lọ sí ipa ọ̀nà òdodo rẹ̀. Nítorí orúkọ rẹ̀, nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kankan, nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú mi. Ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo. Ìwọ dà òróró lé mi ní orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú báyìí ni ó máa tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo, èmi ó sì máa gbélé Olúwa láyé àti láéláé. Àmín. Tó ìbà Olódùmarè, ìbà Olódùmarè, ìbà Olódùmarè. Lẹ́yìn Olódùmarè kò tún sẹ́lòmíì, Olódùmarè ni lọ́ba tó tó kù tó. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi, nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti máa wò mí lónìí, àbí tẹ́ ẹ láǹfààní láti máa gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní rí lédè yín o. Etí tẹ́ ẹ sì fi ń gbọ́ mi tí yóò ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin olólùfẹ́ mi, ó kí yín o, ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tó bá bá yín lápá ibi tẹ́ ẹ bá wà níbi tẹ́ ẹ wà níbẹ̀ tó. Gbogbo ẹ̀yin tó dùn mí lọ mojú bá yín o, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbẹ̀yìn abiyamọ tí pọmọ tẹ̀sẹ̀ ọmọ èyí wọlé. Ẹ̀yin abiyamọ, mo sọ fún yín, mo lẹ́ni tí wọ́n bá ń pè lóṣòròǹgà, àwọn tí bọ́mọ ṣòro níbi tó ti ga ni. Mo kí gbogbo yín o, mojúbà yín. Ìbà baálé léyìí, ìbà ìyálé léyìí, ìbà abilékọ, mojúbà gbogbo yín pátápátá. Ìbò yín inú ìbà ṣẹ̀ṣẹ̀ dí, ẹ dákun jẹ́ bà mí ó ṣe o. Ilẹ̀ mo pè, ilẹ̀ ògẹ́rẹ́ afọkọ́yẹrí alákùnrin tọ́mọ aráyé pè alápòkà, dákun mọ́kànjú gbé mi mì bẹ́ẹ̀ kàlùkàlù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ilẹ̀ òní kájú gbé yín mì bẹ́ẹ̀ kàlùkàlù. Ọ̀yá mo pè yín, n ò pè yín fún kú, n ò sì pè yín fárùn. Ìpè ayé ni kẹ́ ẹ má bá wọn jẹ́, ẹ má bá wọn jẹ́ pé ìtọ̀run. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ọ̀yá ẹ sáré tètè kẹ́ ẹ wá jẹ́ mi ní ihò tèmi báyìí. Ẹ gbàpò ti yín, ọ̀yá ẹ jókòó, mo ti dé sí yín lọ́rùn náà nù ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ní nǹkan bí ọjọ́ mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn báyìí, bẹ́ẹ̀ bá gbàgbé, ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ tí mo pariwo síta. Mo ní Abdulsalami tí gbogbo ayé mọ̀ sí Salami nílùú Àgọ́ Ṣàṣà, mo nọ́pà ìyàwó ẹ̀ bá a ṣe gbọ́. Mo ní wọ́n nọ́pà ìyàwó ẹ̀ o, mo pariwo síta torí ìwà ìbàjẹ́ nílẹ̀ Yorùbá àwa fẹ́ kó ròkun gbàgbé ni. Ayé fàpínlétè kí n tutọ́, àwa fẹ́ kó ròkun gbàgbé ni. Ayé pé ká máa fìyà jọmọ ẹni, a fẹ́ kó ròkun gbàgbé ni. Àwa ò fẹ́ ká máa fìyà jẹ̀yàn, ká máa apanimáyọ̀dà, ká máa pani ní ilẹ̀ Yorùbá, ká máa jíni gbé, oríṣiríṣi ìwà ìbàjẹ́ àwa fẹ́ fòpin sí ni. Olódùmarè ọba ó sì bá wa fòpin sí láṣẹ Èdùmàrè. Apariwo síta ńgbà náà pé Salami lùyàwó ẹ̀ pa o, gẹ́gẹ́ bí information tá a tún gbọ́ nígbà náà. A tún gbọ́ pé wọ́n lọ ṣe aládàá, a gbọ́ pé òun ló gbé lọ ilé ìwòsàn, a sì tún gbọ́ pé ó gbé lọ sí ṣọ́ọ̀ṣì kan, pé ṣọ́ọ̀ṣì ọ̀hún ló dákẹ́ sí. Bẹ́ẹ̀ bá gbàgbé, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, a sì sọ fún yín gbà náà pé a mọ̀ fún yín ní àbọ̀ gbogbo ẹ̀kọ́ bá ṣe rí, bá ṣe wà lórí iṣẹ́ ìwádìí wa, ibi tá a bọ́rọ̀ dénú. Update náà gẹ́gẹ́ bí àṣeléèbó òun ni mo mú wá fún yín, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko àti lẹ́yìn odi, update lórí Salami ọkọ Fatima tó dolóògbé òun ni mo mú wá fún yín lónìí. Ọ̀yá ẹ jókòó dáadáa lọ́dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi yìí.
ọ̀dẹ yín ò ní ńlá náà baálé ilé yìí ò ní kúkú òjijì inú ilé yín ọ̀mọ̀ ní dáwóró ilé tẹ wà tẹ tí ń gbọ́ mi yìí ẹ̀ ní rùkú wọlé ẹ̀ ní rùkú jáde ìbànújẹ́ ni fún abiyamọ tí màṣẹ̀ṣẹ̀ tó tojú ẹ̀ tó rọ̀rùn ara kejì ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ yín sí ọmọ yín ò ní kú lójú yín ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín aṣọ pé Sàlámì wọ́n ní òun ló pa ìyàwó ẹ̀ ẹ dákun gbogbo ohun tí kò wá bá ń ṣe ilé ayé ó yẹ ká máa bẹ̀rù Olódùmarè ó là wá láàgùn díẹ̀ kó tó di pé a rí information dáadáa tá a rí nítorí pa arìnsápá kìíní arìnsápá kejì arìnsápá ọ̀dọ̀ àwọn agbófinró tọ̀rọ̀dọ̀ náà ti la ọ̀rọ̀ agbófinró lọ ṣé ìgbàgbé mo sọ nínú fídíò mi lọ́jọ́ náà mo ní Sàlámì wọ́n ti mú ń sì ń bẹ lágolo àwọn agbófinró lóòótọ́ ni Sàlámì lò bí ọjọ́ mẹ́ta ní agolo àwọn agbófinró ní Ìpókíà police station lákọ̀ọ́kọ́ ẹ dákun ẹ jẹ́ ń kí àwọn agbófinró Ìpókíà dáadáa wọ́n ṣiṣẹ́ dáadáa mo sọ fún yín òótọ́ kò sí organisation kan tàbí ìgbì kan tẹ́ẹ̀rì tó jẹ́ pé ní báǹkì kan tí ó ṣe díẹ̀ níbẹ̀ torí gbogbo wa tó lódùmarè dá a lè rí bákan náà àmọ́ àwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ń ṣiṣẹ́ wọn ẹ má jẹ́ ń tàn yín bí wọ́n bá fẹ́ ṣe wọ́n ó ṣe bó ti yẹ kí wọ́n ó ṣe mo kí gbogbo yín ní Ìpókíà police station kúdòsì fún yín wọ́n ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí náà méjì dùn torí àwa yìí ṣèwádìí wa débẹ̀ dáadáa a sì rí pé àwọn gan fi mú fínlẹ̀ dáadáa kódà àwọn agbófinró Ìpókíà ni wọ́n kọ́kọ́ lọ sílé àwọn Fatima tó dolóògbé yìí tí wọ́n lọ ṣèwádìí wọ́n sì lọ rèé ṣèwádìí pé ṣé lóòótọ́ ni wọ́n ṣá Fatima ládàá àbí wọ́n ṣá ládàá kó tó di pókú àmọ́ bí wọ́n bá ṣáàyàn ládàá mo lérò pé ó yẹ kéèyàn ó rójú ibi tí wọ́n ti ṣá ládàá èmi gan gẹ́gẹ́ bí ẹnìkan tí mò ń sọ̀rọ̀ mo ṣèwádìí débẹ̀ ni n ò rí bí kankan tí wọ́n ti ṣá ládàá kódà gbogbo ìgbà ni mò ń pe ìdílé àwọn Fatima mo sì pè wọ́n lánàá mo bá wọn sọ̀rọ̀ àmọ́ bí wọn ò bá pè wọ́n bá bá sọ pé àwọn ó pè mí bá wọn ò ní pè mí padà information lóríṣiríṣi tí mo nílò látọ̀dọ̀ wọn n ò rí nǹkan kan gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nǹkan kan tí mo kàn rí ni pé wọ́n ṣẹ̀ndí fídíò kan sí mi fídíò gbà tí wọ́n gbókùú délé wọ́n kàn gbé délé wọ́n sì tẹ́lẹ̀ lásán mo sì sọ fún wọn pé mo fẹ́ rí ibi tí wọ́n ti ṣá ládàá torí àwa yóò láǹfààní láti débẹ̀ kó tó di pa lọ sí gbogbo agbègbè ọ̀hún wọ́n ti sìnkú. ń tá a sì gbọ́ ni pé kó tó di pé wọ́n sìnkú owó ti lọ lọ́wọ́ ọkọ ẹni tó ṣaláìsí ọkọ ẹni tó ṣaláìsí tí ń jẹ́ Sàlámì a gbọ́ pé wọ́n sọ pé wọ́n máa ń ṣètùtù nínú ìdílé àwọn Fatima tó dolóògbé wọ́n sì gba nǹkan bíi 380,000 naira lọ́wọ́ ọkọ ìyàwó àti ìdílé rẹ̀ ìyún ọkọ Fatima Sàlámì lẹ́yìn èyí wọ́n ní wọ́n tún gba 25,000 naira owó tí wọ́n fi gbẹ́lẹ̀ kó tó di pé wọ́n lọ rèé sìnkú àmẹ́mi gẹ́gẹ́ bí ẹnìkan Olódùmarè iṣẹ́ tó lódùmarè ọba gbérin mi sílé ayé mo gbọ́dọ̀ ṣe ni mo sì gbọ́dọ̀ jẹ́ bólódùmarè ọba ṣe rán mi n ò gbọ́dọ̀ gbé síbi ìkà n ò gbọ́dọ̀ gbé síbi ìbàjẹ́ n ò sì gbọ́dọ̀ gbé sẹ́yìn ẹnìkan bó ọ̀rọ̀ bá ṣe lọ náà mo sì gbọ́dọ̀ sọ dáadáa Bíbélì ìwé mímọ́ ó sọ pé ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ ẹ sì tìǹtìǹ ṣòdodo bẹ̀ mú ìdínú kan tí mo fi padà wá fi tẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí tí mo fi wá padà fi tọ́ gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí létí pé ètí tó bá ti gbá lọ ọ gbọ́dọ̀ gbábọ̀ náà ni aláǹfààní láti lọ sí ilé ọdún ayé lágbọ́ṣàṣà àti lọ bẹ̀ o a sì ti gbọ̀rọ̀ lẹ́nu Sàlámì ọkọ Fatima tó dolóògbé a béèrè lọ́wọ́ bàbá yìí pé bó lọ̀rọ̀ náà ṣe rí bàbá sì ṣàlàyé
gbogbo ẹ̀ pátápátá ńlá fi sínú fọ́nrán nìsín ẹ̀yin náà wò ó nítorí wàhálà káwá sọpá àní níyàwó mọ́ ṣó ṣeé ṣe ni. Sàlámì ti sọ bí gbogbo ọ̀rọ̀ ṣe rí o gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run ò pàyàwó òun o kódà nínú ọ̀rọ̀ Sàlámì bàbá Sàlámì gan sọ pé nínú ilé ìyàwó òun gangan nínú ilé àwọn Fatima pé wọn ò fẹ́ràn Fatima pé Fatima gan fúnra ara ẹ̀ gan ọ̀gán ní lọ́wọ́ bàbá sì ṣàlàyé gbogbo bó ṣe dá Fatima lókoòwò gbogbo ẹ̀ ní bàbá yìí ṣàlàyé a sì réèyàn bíi mẹ́ta àbí mẹ́rin táwọn náà bá tún jẹ́rìí sí ọ̀yá gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu Abdulsalami tí wọ́n lọ ṣàyàwó ẹ̀ ládàpá bó bá dòun ló ṣà ní bí òjò òun ló ṣà ó yẹ wòran o. èmi ò pa ọmọ o èmi ò pa ọmọ tí wọ́n ń pè ní Fatima yẹn ìyàwó mi èmi ò sì ṣàyàwó tèmi ládàá àdẹ̀jọ ní gbólóhùn aṣọ tí ó fi bẹ̀rẹ̀ sí wúbì tí mo fi gbé lọ sí hospital gbogbo ohun tí ẹ̀dẹ́ èèyàn bá ṣe láyé pátápátá ọlọ́run ọba lọ́ba ẹlẹ́san ṣùgbọ́n egún ilé ọ̀dọ̀ wọn tí a ti jòkó tí wọ́n fi gba ọtí lọ́wọ́ mi pẹ̀lú 25,000 nígbà náà tí wọ́n tún wá ń jẹ mí níyà láti ìgbà náà ọmọ náà kówó fún wọn bó ṣe kówó fún wọn tó mo tún padà sọ fọ́mọ yẹn pé má ṣẹ̀ wọ́n lówó yẹn owó yẹn lọmọ yẹn lọ́sẹ̀ ló fi ṣe gbogbo fámìlì pátápátá dè ní mo dẹ̀ kọ̀ fún ọmọ yẹn kó fi owó yẹn lẹ̀ ọmọ wa ní ojútì ló máa padà jẹ́ ní ọjọ́ ọ̀la ọ̀tún sọ pé tí òkú bá kú Tìjání ní tí òkú bá kú tí ìyàwó mi bá kú òun àwọn òbí tí fẹ́ gbé òkú wọ̀ àbúrò ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó tún jẹ́ Àdíjá ó tún padà sọ wípé ọmọ tó bí fún mi gbogbo wa kú lójú ẹ̀ òun náà kò sì ní wá padà gbádùn ilé ayé yìí tóun náà fi padà lọ sọ́run alákejì ó padà rí bẹ́ẹ̀ o ó padà rí bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ Nàìjíríà wọ́n parọ́ mọ́ èmi Sàlámì ọmọ ọdún ayé ó parọ́ mọ́ mi ni o mi ò pa ìyàwó mi mo láìkí ìyàwó mi dáadáa ṣọ́ọ̀bù tí mo rẹ́ǹtì sí Ìdíròkò fún ọdún méjì 8,000 ṣọ́ọ̀bù 8,000 room 80,000 40,000 ni wọ́n gbà lọ́wọ́ mi lówó ọdún kan nígbà tó sì dibi wípé ìyàwó mi sì lo ọdún péréte nínú ọdún mẹ́rin tí mo rẹ́ǹtì àti ṣọ́ọ̀bù àti rúùmù náà ló tún ní Àgọ́-Àṣà ló tún wò ó mo tún padà wá tún ṣọ́ọ̀bù mo rẹ́ǹtì ṣọ́ọ̀bù sílùú Àgọ́-Àṣà along Tube Road ní Nawarudeen Central Mosque Àgọ́-Àṣà ibẹ̀ yẹn gangan ni mo padà wá tún rẹ́ǹtì ṣọ́ọ̀bù sí fún ìyàwó mi báyìí gbogbo àwọn irinṣẹ́ ó sì wà nínú ṣọ́ọ̀bù náà di bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí ìyàwó mi fámìlì ẹ̀ kankan bá mi ra irinṣẹ́ kankan fúnra ra mi ni mo fi owó ra mi ni mo fi rà á mo dírẹ́sì ṣọ́ọ̀bù ẹ̀ pa ni tíyàn bá débi àárí wípé ṣọ́ọ̀bù ìyàwó lélẹ́yìí bẹ́ẹ̀ náà sì ní ṣọ́ọ̀bù ti Ìdíròkò tí kò tí ì lo ọdún méjì parí nínú ṣọ́ọ̀bù ti Ìdíròkò bí ó ṣe wá dibi pé wọ́n tún ń sọ pé èmi ni mo pa kò yé mi ẹ̀yin ọmọ Nàìjíríà bí ó ṣe wá dibi pé èmi Abdulsalam ọmọ ọdún ayé wọ́n wá ń pariwo mi káàkiri wọ́n ń borúkọ mi jẹ́ káàkiri gbogbo àgbáńlá ayé nísìnyí báyìí wípé èmi Abdulsalam mú àdá mo fi ṣá ìyàwó mi pa ìyàwó mi tí gbogbo fámìlì ògúnjọ tí wọn ò yí kí ó lọ sílé ọ̀dọ̀ wọn bó lọ sílé ọ̀dọ̀ wọn ò ní kí wọ́n pàdé láàrin ọjà wọn ò ní dá lóhùn níwọ̀n bá pé ó lọ béèrè owó tí ó fẹ́ fi ṣe freedom òun ló mú ẹ̀ṣẹ̀ yìí ni wọ́n fi gbé sí lọ́rùn o wọ́n wá pàpà ń sọ sí pé èmi ni mo lu ìyàwó mi pa láti lè fi bà orúkọ mi jẹ́ ṣùgbọ́n bí tẹ́ẹ̀dẹ́ èèyàn ò sí Ọlọ́run bá ń bẹ́ńbẹ́. nígbà tá a béèrè lọ́wọ́ bàbá lórí ọ̀rọ̀ wípé tẹ́ mọ̀ bá a sọ̀rọ̀ kan àní wọ́n ní Sàlámì wípé ìgbà tí èèyàn kú nílé ìyàwó bàbá Sàlámì ìyún Fatima tó dolóògbé wọ́n nígbà tábúrò bàbá ẹ̀ kú wípé bàbá yìí ò jẹ́ ó lọ a béèrè lọ́wọ́ wọn pé kí nìdí tẹ́ ẹ̀ fi jẹ́ kó lọ síbi òkú àbúrò bàbá ẹ̀ wọ́n sì tún ṣàlàyé fún wa ìdí gangan rèé o wọ́n sì sọ fún wa bóyá lóòótọ́ ni pé wọ́n fi ọ̀bẹ rẹ́ ọ̀já mọ́ lára àbí wọn ò fọ̀bẹ rẹ́ mọ́ lára ọyẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá Sàlámì. mi ò sí lé ní ọjọ́ kan mo wá rí wípé ibo ni wife mi lọ mo wá ń béèrè lọ́dọ̀ àwọn ọmọ tó wà nílé pẹ̀lú ìyáálé mi pé ibo ni ìyá Samad yẹ Fatima ibo ló lọ wọ́n wá ní àwọn ọmọ bó ṣe rìn mo wá gbé nọ́mbà mo pé ìyá tí wọ́n ń pè ní Alice tó jẹ́ ìyá ìyàwó mi wọ́n á pè wọ́n ní pé mi ò mọ bí Fatima ṣe rìn o kò sì dágbére ibì kan fún mi o wọ́n sọ mi pọ̀dọ̀ tàwọn ló wá ó ní báwo ló lè ṣe lè dédé jáde kó lé
láì dágbére ọjọ́ kẹta ló tó bọ̀. Ọjọ́ kẹta tó bọ̀ yìí tó kúrò lọ́dọ̀ màmá ẹ̀ tó bọ̀ wá sí ilé ọdún ayé yẹn. Ìjọ yẹn ni mò ń sọ fún wípé èèyàn ò lè fẹ́mi kọ́kàn máa dédé jáde lọ nínú ìyàwó ká má mọ ibi tí ń lọ. Táwọn pẹ́rẹ́ǹtì bá béèrè kí ni kí n sọ evidence wo ni màá fún wọn tí wọ́n bá dibi pọ́n béèrè ẹ ní ọwọ́ mi. Ló bá sọ pé tó bá kú rí bẹ́ẹ̀ òun á ju ọmọ kalẹ̀ òun á máa lọ. Wàá fi ọmọ kalẹ̀ níhun. Èmi bá gba ọmọ kúrò ní ọwọ́ ẹ̀. Létà bí mo ṣe fẹ́ gbọ́ wọ́n ní àdá ni mo fi gé ọ̀já. A tún wá pọn ọmọ yẹn sẹ́yìn. A gbé lọ sí òkè ọ̀pẹ. Ẹjọ́ ibi tẹ́ ìdẹ́ èèyàn ò sí Ọlọ́run bá wà mẹ́. Ṣé èèyàn lè pọn ọmọ sí ẹ̀yìn á fi gun òkè ọ̀pẹ? Ṣé ìyàwó tún gbọdọ̀ jáde kúrò nínú ilé èèyàn kó má dágbére? Ọkùnrin wo ló lè gbà á tí ò sì sọ fún mi pé òun lọ ibìkan tí ìbá wá padà pé nọ́mbà màmá ẹ̀ mi ní mọ̀ yìí pé ọ̀dọ̀ màmá ẹ̀ ló lọ. Ọ̀rọ̀ yìí ni mo sọ wọ́n tó tẹ́ mi sáfẹ́fẹ́ báyìí o. Wọ́n sọ wípé mo fàdá gé ọ̀já kúrò lọ́dọ̀ ẹ̀ kúrò lára ẹ̀ tó bá fẹ́ wá ṣe nǹkan lé mi nílé aláwọ̀ ẹ̀ pé kó wá gbogbo ẹ̀ ni èmi máa ń dúró ni mo máa ń sọ pé kó má ṣe. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Ihun tí ẹ̀dẹ́ èèyàn bá fẹ́ ṣe kó sọ nítorí ọjọ́ ọ̀la ṣùgbọ́n kó wá máa gbẹ̀san. n táwa gbọ́ lẹ́nu ẹni tó kọ́kọ́ fún wa ní information látọ̀dọ̀ ìdílé Fatima ni pé wọ́n ní Sàlámì bàbá yìí wọ́n ní kò ṣe kankan fún ìyàwó ẹ̀ rí. Lílù ní láàárọ̀, lílù ní lọ́sàn-án, lílù ní lálẹ́. Wọ́n sọ pé kódà nígbà tí yóò fi kú yìí tó fi kú yìí wọ́n ní lílù náà ni wípé wọ́n sì ṣaládàá. Lóòótọ́ mo sọ fún yín, èmi béèrè lọ́wọ́ wọn dáadáa kó tó di pọ́n gbòkúdé lèmi ti sọ fún wọn pé ó yá ẹjọ́ bí wọ́n bá ti gbòkúdé ó yá ẹjọ́ ẹ bá mi ya fọ́tò ibi tí wọ́n ti ṣaládàá. Ṣé bẹ́ṣẹ̀ lẹ́ni wọ́n ti ṣá ẹ bá ń ya fọ́tò rẹ̀ mo ti sọ fún wọn. Wọ́n sì ní kò sí wàhálà wọ́n yà àmọ́ gbà tí wọ́n ṣẹ̀ǹdì ẹ̀ sí mi kò sí nǹkan kan bẹ́ẹ̀ níbẹ̀. Wọ́n kàn ṣẹ̀ǹdì mọ́tò àtòkù lásán ni. Bí wọ́n ṣe sí búùtù sókè bí wọ́n ṣe pàdé ni wọ́n ṣẹ̀ǹdì sí mi lásán. Wọ́n ṣẹ̀ǹdì ibi tí wọ́n ti ṣaládàá o. Ó ní ó yà mí lẹ́nu ní ìsìn ó dẹ̀ fẹ́ jáde kò dẹ̀ ó dẹ̀ yọ mi sílẹ̀ kò dẹ̀ jáde fún ìyẹn bàbá yẹn náà. Ìyẹn pẹ̀ é gbẹ náà. Ó ní mọ́tò kọ ẹni tí mo ní kó lọ mọ́ ọmọ wa tó lọ mọ́ ọmọ wa ni. Ó dẹ̀ mọ́ ọmọ wa ó dẹ̀ fọmọ́ ní ọjà lẹ́nu ìtẹ̀sán. Ó ní ìṣòwò ìṣòwò yẹn náà. Èyí fi hàn pé kò síbi tí wọ́n ti ṣaládàá. Àwọn agbófinró Òpókíà police station náà sì ṣiṣẹ́ ìwádìí wọn débẹ̀. Àwọn náà ò rí ibi tí wọ́n ti ṣaládàá. Ọlọ́pàá ń béèrè evidence bí wọ́n ṣe ṣá gangan. Àwọn èèyàn yìí ò rí mú kalẹ̀ o. Bí wọ́n ṣe ṣá gangan àwọn èèyàn yìí ò rí mú kalẹ̀. Àwọn ọlọ́pàá sì ń sọ pé àwọn ò kì í ṣe nǹkan tó bá wà lókùnkùn bí ò bá ṣe ohun tó wà ní ìmọ́lẹ̀ fún Ọlọ́run. Gbogbo èèyàn orílẹ̀-èdè Nàìjíríà ẹ tó gbọ́rọ̀ lẹ́nu Sàlámì o. Ló bá mú mi la bá lọ sí àgọ́ ọlọ́pàá. A dẹ̀ dé àgọ́ ọlọ́pàá wọ́n dẹ̀ tì ní mọ́nú ilé ní àgọ́ ọlọ́pàá fún ọjọ́ mẹ́ta tí ọjọ́ kẹrin ni mo fi bọ̀. Nígbà tí mo bọ̀ délé tó tútù di ọjọ́ kẹrin wọ́n tútù pè mí again wípé kí n máa bọ̀ pé ọ̀gá kan bọ̀ tó jẹ́ àwọn fámìlì tàwọn láti Badagry bóyá Àbújá ni ẹni yẹn ti ń bọ̀. Bàtà tún débẹ̀ làwọn ọlọ́pàá wá ń sọ fún wọn pé ọ̀gá tẹ́ ẹni ó ń bọ̀ ọ̀gá yẹn àwọn ò tí ì rí wọn o. Báwo la ṣe fẹ́ ṣe láti lè ṣètò ọ̀rọ̀ yìí? Wọ́n wá ń jẹ́ kó yé DPO pé àwọn ò ní wọ́n ń jẹ́ kó yé àwọn ọ̀gá yìí pé àwọn ò lẹ́tọ̀ọ́ ọ̀gá ò lẹ́tọ̀ọ́ láti lè jẹ́ kí wọ́n rìlíìsì mi. Nígbà tí a lọ sí ibẹ̀ láti lè jẹ́ kí wọ́n mọ̀ láti gba òkú wọ́n wá ń sọ fún àwọn fámìlì yìí pé àwọn ò ní gba òkú èmi náà gangan làwọn fẹ́ rí. Èmi tẹ́lẹ̀ fẹ́ rí èmi sì ti wà ní lodge ní police station Òpókíà. Àwọn parent mi wá lọ wọ́n wá ní àwọn máa gba 5 million naira lérí òkú ìyàwó mi. Òkú ìyàwó tẹ̀ kí n kí ìyàwó mi jáde ọmọ lọ sílé ó péyọ̀ wọn ò gbà á. Wọ́n wá ní 5 million naira òun ni èmi náà ni mo ṣe freedom fún owó kejì owó àkọ́kọ́ tó wọ́n jẹ mọ́lẹ̀ àti kejì fúnra mi ni mo wá 100,000 yẹn láfi ṣe 5 million naira tó náà wọ́n fẹ́ gbà rí. Abáṣà dùsọ̀tún àdùsọ sí òsì a rí 380,000 ni wọ́n gbà
gẹ́gẹ́ bí owó fáìnì tí wọ́n fẹ́ fi sin òkú àtowó àwọn tó gbẹ́lẹ̀ àtowó pákó ìyẹn 25,000 ni àwọn fámìlì Ògúnjọ Ìta Àgbẹ̀dẹ Àgọ́-Àṣà ni wọ́n gbà lọ́dọ̀ àwọn fámìlì mi láti ọwọ́ mi ni wọ́n tó sin òkú. Nígbà táwa padà débẹ̀ tí ọ̀gá wa ń sọ pé kí ni káwọn ṣe sí káwọn fi sẹ́tù ọ̀rọ̀ yìí, wọ́n tún jẹ́ kó yé àwọn fámìlì nísìnyí wípé àwọn ò ní lè gbà àfi káwọn tún wa òkú yẹn láti lè gbé lọ sí Abẹ́òkúta ní eléwé ẹran lẹ́yìn tí wọ́n sì ti gba ọmọ ìyá 405,000 naira 405 tán ni wọ́n tún kílèmù yẹn ló jẹ́ bí ọ̀rọ̀ ṣe jẹ́rìí. Èmi ò pa ọmọ o, èmi ò pa ọmọ tí wọ́n ń pè ní Fátímọ̀ yẹn ìyàwó mi, èmi ò sì ṣáyàwó tèmi ládàá. Àdẹ̀jọ ní gbólóhùn aṣọ tí ó fi bẹ̀rẹ̀ sí wúbì tí mo fi gbé lọ sí hospital. Gbogbo ohun tí ẹ̀dẹ́ èèyàn bá ṣe láyé pátápátá Ọlọ́run ọba lọ́ba ẹlẹ́san, ṣùgbọ́n ègún ilé ọ̀dọ̀ wọn tí a ti jókòó tí wọ́n fi gba ọtí lọ́wọ́ mi pẹ̀lú 25,000 nígbà náà tí wọ́n tún wá ń jẹ mí níyà láti gbà náà. Ọmọ náà kówó fún wọn, bó ṣe kówó fún wọn tó mo tún padà sọ fọ́mọ yẹn pé má ṣẹ̀ wọ́n lówó yẹn, owó yẹn lọmọ yẹn lọ́sẹ̀ ló fi ṣe gbogbo fámìlì pátápátá dè ní. Mo dẹ̀ kọ̀ fún ọmọ yẹn kó fi owó yẹn lẹ̀, ọmọ wa ní ojútì ló máa padà jẹ́ ní ọjọ́ ọ̀la. Ọ̀tún sọ pé tí òkú bá kú, Tìjání ní tí òkú bá kú, tí ìyàwó mi bá kú, òun á òbí tí fẹ́ gbé òkú wọ̀. Àbúrò ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó tún jẹ́ Àdíjá ó tún padà sọ wípé ọmọ tó bí fún mi gbogbo wa kú lójú ẹ̀, òun náà kò sì ní wá padà gbádùn ilé ayé yìí tóun náà fi padà lọ sọ́run alákejì. Ó padà rí bẹ́ẹ̀ o, ó padà rí bẹ́ẹ̀ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, wọ́n parọ́ mọ́ èmi Sàlámì ọmọ ọdún ayé, ó parọ́ mọ́ mi ni o. Mi ò pa ìyàwó mi, mo láìkí ìyàwó mi dáadáa. 25,000 naira ìgbà náà 2014 ni owó tèmi kó fún wọn fífẹ́ Fátímọ̀ ọmọ Àtínṣọlá ọmọ Ògúnjọ ìlú Ìta Àgbẹ̀dẹ. Ilé ọdún ayé ni ilé ọkọ ẹ̀ nílùú Ìdópetú Tẹ̀dó Àgọ́-Ṣàṣà Ìfìjá. Ibẹ̀ ni èmi ń gbé, ibẹ̀ ni mò ń sùn. Mi ò ṣerú nǹkan tó jọ bẹ́ẹ̀ gbogbo ọmọ àgbáyé o. Gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ wá ń lérí ti àbúrò mi wípé mi ì gbọ́dọ̀ délùú Àgọ́-Ṣàṣà. Mo dẹ̀ ti fara mi sí ọwọ́ fún ìjọba báyìí wípé tí anybody inú wọn tó bá ní àtáàkì mi, ibi tí wọ́n bá mọ̀ òun ni a máa jọ bára wa dé, nítorí wípé mi ò pa èèyàn láyé mi rí o. Mi ò ní òkú èèyàn lọ́rùn rí, mi sì ní òkú èèyàn lọ́rùn láyé mi nítorí wípé ohun tí a bá ṣe lénìí ìtàn kan ni lọ́la o. Bí wọ́n bá sọ pé wọn ò ní rí mi ní títì, wọ́n tún ní àwọn ò ní rí àbúrò mi ní títì. Ibi tí mo ti lọ pa ẹni tí ó ṣojú nígbà tí mò ń pa àwọn ọmọ ráyé, wọn á bá wa dáhùn sí ní ìgbà náà. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ pátápátá, ẹ dákun ẹ jẹ́ máa ṣẹnu déédéé síbí. Mo sì tún padà bọ̀ lórí ọ̀rọ̀ Sàlámì àti Fátímọ̀ láìpẹ́ yìí. Wọ́n tún ṣe fọ́nrán míì síta tòrọ́ tún láwọn nǹkan kan tá a tún ń tẹ̀ lábẹ́lẹ̀, wọ́n sì láwọn nǹkan kan tí tún ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn nǹkan kan tá a gbọ́ pé ó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀, àmọ́ àwa yóò dúró tì wọ́n tán ni. Òótọ́ ọ̀rọ̀ làwa ó sì sọ, a ní gbèsè bí ìbàjẹ́, a sì ní gbèsè bí ìkà. Ẹ dákun, ilé ayé tá a wà ọwọ́ Olódùmarè ni gbogbo wa wà. Gbogbo tí kò wá bá ń ṣe ẹjá máa rántí ọjọ́ àtúbọ̀tán, ọjọ́ tá a sùn tá a nílé ìdìde mọ́. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ó yá ẹ gbàgbọ́ tí yín ẹ lọ rí máa ṣe tẹ́ ẹ bá ń ṣe, ẹ má jẹ́ ń dà yín lágara. Mo tó ń lọ mò ń bọ̀, ẹ ń bá ní lọ kí n mọ́ bọ̀ ní ó wà dé nù ìdí bá láṣẹ Olódùmarè. Mo kí gbogbo yín o, ẹ kú kalẹ̀.